eléyìí tún gbẹnu tán o. Sheik Akeugba Gold ní káwọn ọmọ Ẹ̀gbá kí wọ́n tètè lọ wá chain tó fi ń di ajá mọ́lẹ̀ kán lọ fi de àfáà lẹ́gbàá kán sì gbé odi gidi kan gbé lọ sí Àrò níbi tán ti ń tọ́jú àwọn alárùn ọpọlọ. Wọ́n ní tá ń lapọ́lọ́jì ìsọnù tí lẹ́gbàá ń ṣe ká àbí ibo ló kó ọpọlọ ẹ̀ gan sí tẹ́lẹ̀ nígbà tó fẹ́ ń fẹnu sọ̀sọkúsọ nípa ikú olóògbé Rukayat Gawat. Nínú fọ́nrán yìí Sheik Akeugba Gold sọ ọ̀rọ̀ burúkú wọ́n sọ gba àfáà lẹ́gbàá lórí ọ̀rọ̀ fẹnujáwáyà tó sọ nípa ikú olóògbé Rukayat Gawat. Wọ́n ní kí ni àǹfààní apology tí lẹ́gbàá ń ṣe lẹ́yìn tó ti fi òkú Rukayat ṣẹ̀sín tó sì fi ẹnu sọ̀rọ̀ àbùkù sí i pé gbogbo àwọn ọ̀rọ̀ rádaràda yìí náà ni wọ́n fi ń sọ ẹ̀sìn Islam lórúkọ. Ọ̀rọ̀ pọ̀ nù òwe kọ́bọ̀ ẹ̀yin èèyàn. You are welcome to Crossblog XT. Remember to subscribe, like, share and follow us. Ẹ tún jẹ́ àjọgbọ́ gbogbo ọ̀rọ̀ tí Sheik Akeugba Gold tún sọ nínú fọ́nrán yìí. Kẹ́dẹ̀ má bá mi fòpinion yín sí comment. Gbogbo ẹ̀yin tẹ́ fi Rukayat Gawat tẹ́ fi ṣẹ̀sín ẹ̀yin inú Ọlọ́run. Allah. Ẹ pàdé Ọlọ́run níbi tẹ́ ti ní rọ́nà bọ́ ńbẹ̀. Bẹ́ẹ̀ túbà gan Ọlọ́run lè má gbà tútúbà yín. Allah. Kí láǹfààní kẹ́ fi ọ̀rọ̀ bá yí àwọn èèyàn jẹ́ kẹ́ máa wá jáde kẹ́ máa kọ apology. Ibo lẹ kó ọpọlọ síngbà tẹ́ ìṣẹ̀lọ. Apology wèrè wo nu? Apology wèrè, apology orí burúkú wo nìyẹn? Ẹ fi ọ̀rọ̀ burúkú bá yí àwọn èèyàn jẹ́. Ẹ bá yí àwọn èèyàn jẹ́ máa ṣe apology. Àwọn èèyàn ọmọ wa sọ pé ẹ láàánú, ẹ lẹ́mí àforíjìn. Ẹ̀mí àforíjìn lórí ẹni tó fara bá yí èèyàn jẹ́. Ẹni tí wọ́n bá yí èèyàn jẹ́ lójú ẹ̀ ló mà pé nìyẹn padà ṣe rìbútà, ẹnìyẹn padà withdraw tó sọ. Gbogbo ẹni ẹ fún ló kọ bú láyé ẹ rojú ẹ níwájú Ọlọ́run. Allah. Ìyàwó Aisha, ìyàwó Ànábì wa Muhammad is now over 1,400 years ago. Tẹ́nìkan ti pe ìyàwó Ànábì lóníṣìnà. Abdullahi ibn Ubay, òun ló líìdì àwọn tí wọ́n lọ parọ́ mọ́ ìyàwó Ànábì. Wọ́n ní ìyàwó Aisha ṣe ṣìnà. Dọ̀là ń bẹ nínú rẹ́kọ̀dù. Àwọn Ṣíà tí wọ́n bá fẹ́ bú ìyàwó Aisha wọ́n máa ń ṣépè fún kó ní ṣìnà ni tí ó dẹ̀ ṣe ṣìnà ẹni tó wí ti lọ ọ̀rọ̀ burúkú ọ̀tán lẹ̀. Àwọn ẹlẹ́sìn míì tí wọ́n bá fẹ́ mock Islam wọ́n níyàwó Ànábì oníṣìnà ni ẹni tó wí ti lọ ọ̀rọ̀ burúkú ọ̀tán lẹ̀. Gbogbo ẹni ẹ fún lórúkọ bú yìí ẹ mọ̀ pórúkọ yẹn wà forever ni. Ẹ̀yin sọ pé ẹ ti ṣe apology bẹ́ẹ̀ tí ń tẹ́ wí ò lè tán tálíkì àmọ́ Ọlọ́run fi dé. Wallahi owó àti kẹ́yàn pọ̀ wọ́n ní foríjì ẹ̀yin rán dandan tẹ́ káyé yìí. Lẹ́yìn ìgbà tọ́lọ̀ ti sọ wípé ẹ gbọ́dọ̀ fún èèyàn lórúkọ ọbú ẹ̀sìn mọ́kọ òǹkálukú ẹ̀dẹ̀ ń change ẹ̀dẹ̀ ń yí ipò. Ẹnìkan péré mo fún lèmi náà dá padà nígbà ó sú mi ni. Ó fún mi lórúkọ ọbú bíi mẹ́ta mo sì lẹ́yọ̀ kan máa lára. Àbájọ́dọ̀ Ọlọ́run àjọ máa ṣe add and delete. Ọlọ́run bí gbogbo wọn ṣe ń fún mi lóko ọbú tó láyé mi ò dá wọn lóhùn àmọ́ mo dá kan lóhùn yọ ẹyọ kan yẹn kó nù mẹ́ta tọ́lẹ̀ mọ́ mi lára Ọlọ́run ọwọ́ ẹyọ kan tí mo sọ yẹn ẹ̀rù ń bà mí wájú Ọlọ́run ẹ mọ iye èèyàn tẹ́ ẹ ti fún lóko ọbú èèyàn wà mọ́sálásí ń kírun ẹ tó pè ń kèfèrí bí ọba gbọ́ lóhùn gbọ́ sẹ́ yóò dé mọ́sálásí ni ẹ sì ṣe ìsìláàmù joro tán ṣàgálítà náà fún sáká fíìmù lásìkò tó lérè kó takunu lillahi madari na telekọ̀ọ́ takunu lillahi madari na telekọ̀ọ́. Ànábì ní wala tasubbu li amwata fatudul ahya sallallahu alayhi wa sallam. Ànábì ní ẹ má mock ẹ má fi òkú tó ti kú ṣẹ̀sín kẹ́ wá lọ kó ìbànújẹ́ sọ́kàn àwọn tí wọ́n ń bẹ láyé. Ẹ̀ṣẹ̀ tó ga ni níwájú Ọlọ́run. Ọjọ́ tí Rukayat Gawat tó jáde láyé ẹni tó kọ́kọ́ sọ fún mi nídàájí mi ò lè jẹun àárọ̀ ọjọ́ náà níbi tí ìbànújẹ́ bò mí dé. Mo jókòó lójú kan náà omi sì ń bọ́ lójú mi omi yẹn wàá tó nǹkan o. Ìgbà tí wọ́n wá lọ sìnkú ẹ̀ tí mo wá wo fọ́tò ọmọ rẹ̀ ọkùnrin la hawla wala quwwata illa billah mo wo ọmọkùnrin yẹn ọmọ kékeré ọmọ yẹn ń wo ọ̀ká kò rí ọ̀kan ó yí orí sọ́tún ó yí orí sósì omijé ń dà lójú ẹ̀ wàràwàràwàràwàrà pé
jọ̀yà òun nínú ayé ọmọkùnrin yìí ọmọdé yìí dírẹ́sì ní dírẹ́sì mùsùlùmí téèyàn ọmọ pọ̀ ọmọ mùsùlùmí lélẹ̀ ìbànújẹ́ borí ẹ̀mí ẹ̀ ó ń wọ̀ tún ń wò sí ń wo wájú láì ríbi tó ń lọ àwọn èèyàn mú dání lọ́tún lọ́sì ẹni tó bá jẹ́ ìkà ni ó wojú ọmọ nítòmíjé ò ní bọ́ lójú ẹ̀ ìgbà yẹn lomijé tó bẹ̀rẹ̀ sí ní bọ́ lójú mi nígbà tí mo rí ọmọ Rukayat Gawat irú ọmọ yìí lẹ́nìkan wá jáde nísìn dájọ́ ọ̀nà léyà ẹ̀ lórí ọwọ́ àṣetán olóòsà apọ́lọ́jì sọ ọmọ yìí èèyàn tó ti fún lọ́kọ̀ bú láyé bọ́ ọba kírun ẹgbẹ̀rún wà láì kò lè bẹ́ẹ̀lì ẹwájú ọ̀nà. fàkàmú mi mórí ṣèdí ìdálà. alo búrí alo yẹyẹrí ẹgbẹ́ kun ṣé ìran rẹ lọ́wọ́ sọ Kùránì kalẹ̀ sí ni ọmọkùnrin tí ń bẹ nílùú Ẹ̀gbá ṣé ìran rẹ ní ẹ̀sọ Kùránì kalẹ̀ sí ni ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kí ìṣẹ̀rẹ̀ ẹrú ẹ̀yìn rẹ dẹ̀rẹ̀dẹ̀ yìí lọ́lọ́run sọ Kùránì kalẹ̀ sí ẹ bá máa dúnbú èèyàn ní títì ni níbi tẹ́ ìyá ẹranko dé hábà ẹni ó bá ti kú ti lọ Ànábì ní ẹ má ṣe bú òkú àwọn ti parí iṣẹ́ tí wọ́n wájú Ọlọ́run ẹlẹ́sìn Christianity kú obú mùsùlùmí kú obú ẹni tí ń bẹ láàyè ọyẹyẹ ẹni tó ti kú ẹyẹyẹ ẹ ń ṣe bí ẹni pé ẹ ti rí assurance pé wà lìjẹ́ náà látúnṣàkú àǹfúṣàkú wà á lámú bí mà ní takọ̀. Al-Qur'ani ní ẹ má sọ pé yín lẹ mọ ohun Ọlọ́run lòun mẹni tó mọ mélòó lẹni tẹ́ ń pè lẹ́ni mímọ́ tó jẹ́ ní ibú níwájú Ọlọ́run àbẹ́yìn tẹ́ ń bẹ láyé yìí náà kọ́ àbí wàá bú tọkọwọ́ yín yìí kọ́ àbẹ́yìn àdánwò èèyàn tẹ́yìn ó jírí láàárọ̀ tẹ́yìn ọlọ́sùn padà kó ń pàdé olórí ibú tẹ́ káyé yìí ẹ sì ń tọwọ́ bọlé onílé alóòkọ bú tí wọ́n fún ìyàwó Aisha kọ̀tọ́dọ̀là tí wọ́n fún ìyàwó Ànábì kọ̀tọ́dọ̀là Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìtàn kó fẹ́ ìyàwó Aisha ó dọ́dọ̀ Ànábì lọ́mọ ọdún 8 Ànábì wọlé tọ̀ lọ́mọ ọdún kan lọ́mọ ọdún 10 àbí 11 gbogbo irọ́ tí wọ́n tò mọ́ ìtàn yẹn lára ó dé ebú fún Ànábì dùn ní àárọ̀ yìí Ànábì ò sí láyé tí ó wà clear rẹ̀ pé òdodo leléyìí irọ́ leléyìí wọ́n ń pe Ànábì ní phenophile ẹ̀yin lẹ fà á Kùránì lẹ gbọ́dọ̀ bú ẹ̀sìn wọn wala tasubu illa alladhina yad'una min dunillah ẹ gbọ́dọ̀ bú Ọlọ́run àwọn tí wọ́n ń pe nǹkan míì lẹ́yìn Ọlọ́run. wala tasubu alladhina yad'una min dunillah. ẹ gbọ́dọ̀ bú Ọlọ́run àwọn míì tí wọ́n pè lọ́lọ́run tó bá sọ yí pé fóònù yìí lọ́lọ́run òun mọ́ bú ṣe wáàsí fún ni. ashara man amana bilisanihi wa lam yadhubbu imana qalba. Ànábì ni mo pe ẹ̀yin tó jẹ́ pé orí ahọ́n ní ìgbàgbọ́ yín wà. Ahọ́n lẹ gbàgbọ́ pé ní ìmánì wà. Ahọ́n lẹ fi ń ba yí àwọn èèyàn jẹ́ látẹ́tàbí ń wá rátà ní mùsùlùmí. Ànábì ni ẹ yé tọwọ́ bọ kọ̀kọ̀ mùsùlùmí. Ẹ yé tú àṣírí mùsùlùmí. Ẹni yòówù tí bá tọwọ́ bọ ìkọ̀kọ̀ mùsùlùmí. Ànábì ni yufadi'uhu wa law fi jawfi Ọlọ́run ó dojú tì í kódà bó ṣe kọ̀rọ̀ yàrá rẹ̀ Ọlọ́run ó yẹ̀yẹ́ níta yọ yẹ̀yẹ́ ní kọ̀rọ̀ lórí yàrá ẹ̀ yà á ti kàwúrà mọ́ rìjàlá wà kọ́ ti há tùbúlálì náà wà dàtí ìṣtàgà ìràmù kárí lọ́kùn táwùrà. fèsùlà láti máa dìde. máa kún tààtàkà urmatil muslima. Àfààní ẹ̀gbọ́n. Yá àti ká wúrọ̀ mọ́. Yá àti ká wúrọ̀ mọ́. Ríjàlù wàkọ́ ti hàn. Àfààní mo pè rẹ tó jẹ́ pé gbogbo yìí tí bá ń bẹ lára àwọn èèyàn ni wọ́n máa fẹ́ ká. Yá àti ká wúrọ̀ mọ́. Ẹnìkan ra mọ́tò, ẹlágolo ni. Ẹnìkan kọ́ sùkúù, ẹni rọ́ ni. Ẹnìkan kọ́lé, ẹni rọ́ ni. Ẹ̀yin náà wá gbé tiyín dé ẹ̀ ń kọ́ tiyín náà ẹ wá láwọn èèyàn ṣe criticize yín Allahu la yamutu wa jasa'u la yafu. Allah. Yàrá ti ká. Wúrọ̀ mọ́ rijali wa qati'a. Subulal mawaddati ishtaghayra mukarrami. Subulal mawaddati ishtaghayra mukarrami. Mo pè ẹ́ tó ń sọ àwọn ọ̀rẹ́ dọ̀tá. Tó bá kó sáàrin wọn kò sí bí ẹ ṣe lè fẹ́ràn ara wọn tó wọ́n dọ̀tá. Allah. Mo mẹ́rú Ọlọ́run kan tó búlí obìnrin kan
oyún sì jábọ́ lára ẹ̀ obìnrin yẹn ò lóyún mi ìdè kò lóyún mi ìdò ní àárọ̀ yìí. Allah. ìsìláàmù náà sì leléyìí ṣé ìsìláàmù náà leléyìí. Yá àti ká. ẹ̀yin tẹ́ ẹ dọ́mọ Ẹ̀gbá ẹ lọ mú ọkùnrin yẹn ẹ lọ wá chẹ́ẹ̀nì tí ẹ fi ń di ajá mọ́lẹ̀ ẹ fi dé. ẹ gbé lọ àrò níbi tí ẹ ti ń tọ́jú àwọn tí wọ́n lárùn ọpọlọ. gbogbo ká ẹ máa bá yé àwọn èèyàn jẹ́ ká ẹ máa wá jáde pé apology my food. ibo ló kó brain ẹ̀ sí ìgbà tó ń bá yé àwọn èèyàn jẹ́. o sì lérò pọ́lọ̀ wọn gbàrú apology bẹ́yẹn. ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ pọ́lọ̀ wọn forí jẹ́ ẹ bá ti wá rí táwọn èèyàn kò bòyín lọ́tún lọ́sì lẹ́wàá jáde tàbí tọ́rọ̀ bá yíwọ́ mo tọrọ àforíjì àní tó dálẹ̀ ò lè tán sẹ́ẹ̀. àwọn generation tó ń bọ̀ lọ́gọ́rùn ọdún lónìí tí gbogbo wa tá ń bẹ láyé lónìí ò ní sí mọ́. wọ́n bá ń tẹ́ sọ yìí lórí YouTube wọ́n bá lórí internet nítorí wọ́n fọ́nì ni pé wọ́n lè má rí ètò ẹ̀fìsì apology mọ́. àwọn generation tí ń bọ̀ orí wọn ò pé ju tiwa lọ. wọ́n mọ̀ wá kọ̀tàn lórí ẹnì kọ̀ọ̀kan lórí tí wọ́n bá ti wọ̀ sọ láì mọ òdodo pé rọ́ lọ pa mẹ́ nìyẹn. ibi rọ́ ni a pa mọ́ ìyàwó Aisha ní ọmọ lára ẹ̀ tán dò ní àárọ̀ yìí ọlọ́run mọ ànábì náà jẹ́rìí ìyàwó ẹ̀ síbi àwọn alábòsí sọ́dẹ̀ ìbú tí ó fún mọ yẹ̀yẹ́ ànábì. ẹ wo yẹ ẹni tẹ́ ẹ ti fẹ́nu yẹ̀yẹ́ ẹ wo yẹ ẹni tẹ́ ẹ ti fẹ́nu bayé ẹ̀ jẹ́ ẹ wá fẹ́nu bayé èèyàn jẹ́ títí okuru Kayat Gawat tí gbogbo ayé ń sọ pé ọlọ́run ó gbé bò ṣeéṣe dé ẹ tí ẹ sì bún ní àsìkò yẹn kẹ tí ẹ jẹ́ kátẹ́gùn ọ̀fẹ́ sí ta ló sọ pé yín náà mọ́ níwájú ọlọ́run ìwà yín burú bí ìwà bí omi pọ̀nmọ́ ni ẹwé rà wà níbi tànẹ́ Muhammad ẹ fa tẹ̀sùbá lọ́bi ti sẹ́ Abdul Qadir ìwà nàmúrúsù ìwà fìríàwọ̀ náà ni wà yín kí ló dé tẹ̀ burú báyìí ta ló sọ pọ́nà wọn gbà foríjì yín ta ló sọ bẹ́ẹ̀ àfi tẹ́ ẹ bá lè lọ fọ gbogbo tẹ́ ẹ ti dà sọ́n kálukú lára tẹ́ bá lè lọ fọ tó bá mọ́ ilẹ̀ tó lásọ̀ránsì pẹ́ra foríjì wájú ọlọ. ó ga o ọ̀rọ̀ ńlá oníṣèyí Kàkẹ́ùgbà Gold ṣàlàyé nínú fọ́nrán yìí wọ́n ní àáfàá Lẹ́gbàá àfi kó lọ mọ́ túbá kó tètè lọ mọ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run pé kódà bó bá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ gan kò sí ẹ̀rí àrídájú wípé Ọlọ́run ó ṣàforíjì fún ó lágbára wọ́n ní ẹni tí ò tí ì kú ni kò tí ì mọ orúkú tí ó pa àwọn bẹ́ẹ̀ ni ó ní ó sì dá kéèyàn máa sọ dáadáa lẹ́yìn òkú tó bá kú. Kí ló opinion ti yín ẹ máa sọ sí comment and please don't forget to subscribe, like, share and follow us. Thanks for watching.